my name still remains Abiola Adekunle, and I'm here to inform you about Bayo Black TV show, your #1 channel for trending gist. Please subscribe. Don't forget to turn on your notifications. Thank you. Ṣé ọ̀rọ̀ justice for Mohbad yìí, ṣé pé ó tún ti ń gba ọ̀nà ibòmíì lọ báyìí. Àfi tá a bá fẹ́ tanra wa ló kù. Ọ̀rọ̀ yìí ti ń fẹ́ di titi Iyabo Ojo àti titi Naira Marley. Kí ló fà á? Ẹ bá mi tag VeryDarkMan. Ẹ jẹ́ kí VeryDarkMan rí show yìí. Torí pé kí ni gbogbo wa lè sùn ká dẹ̀ kọrí síbì kan náà. Iyabo Ojo ti explain. Ohun tí VeryDarkMan sọ, òun yàtọ̀ sí nǹkan tí Iyabo Ojo ń sọ o. Ẹ wá jẹ́ ká wá call àwọn méjèèjì attention. Ẹ bá mi note fídíò yìí ẹyẹ èèyàn. Ẹ fi èròǹgbà yín, ẹ fi sí under comment section. Ìgbà tí Naira Marley, ìgbà tí Mohbad tó kú, kọ́lọ́n bá fi ọ̀run kẹ́. Ṣé Iyabo Ojo ni ó kó bá Naira Marley ṣá? Àbí Mohbad ló kó bá Naira Marley? Ẹ jẹ́ ká bára wa sọ ìtí ń ṣòdodo ọ̀rọ̀. Ó ti wá ṣe verification àwọn videos yìí, ó ti verify àwọn video tí Mohbad ṣe. Ó ti rí wípé kò sọ̀rọ̀ lórí video yẹn ní court. Court ti dá Naira Marley sílẹ̀. Àmọ́ kí ló wá ṣẹlẹ̀ tó ṣe wá gbé ọ̀rọ̀ yẹn lórí Iyabo Ojo báyìí tó jẹ́ pé Iyabo Ojo ní everybody dey wan drag báyìí. Naira Marley fans ni mí, àmọ́ mo gbọ́dọ̀ sòótọ́ ọ̀rọ̀. Ìgbà tí Mohbad kú, ó ṣe interview kan fún Zinoliski. Àwọn kan tó kó bá Marlians record ni mo fẹ́ ṣàlàyé yìí o. Kí Marlians record kó tètè ṣe àtúnṣe, kò kì í ṣọ̀rọ̀ Iyabo Ojo. Everybody ni ó kọ́kọ́ sọ ìgbà tá ì tí ì rí di ọ̀rọ̀. When we are fighting for justice, we all think that kí ni kan tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àwọn fídíò tá à ń rí ní orí social media tí Mohbad sọ pé tóun bá kú kí wọ́n hold Naira Marley àti Marlians record, kí wọ́n hold àwọn méjèèjì accountable fún ikú òun. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ àwa gbọ́ pé ọmọ yẹn kú. Everybody ló kọ́kọ́ bógun ta, àmọ́ ìgbà tá a wá rí di àwọn videos tó ń gbé jáde tá a rí pé fídíò yìí ó dàbí pé kò sọ̀rọ̀ ńbẹ̀ o. Kò sọ̀rọ̀ lórí fídíò yẹn tí everybody ti mọ̀. Iyabo Ojo ti accepted, everybody ti accept pé Naira Marley ò bully Mohbad. Kí Naira Marley bọ́ síta DJ Splash, kí ló ṣẹlẹ̀? Ibo ni DJ Splash ti gbé ọjà tó yí ọmọ yẹn lórí? Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má yẹ ká tanra wa, àsìkò tọ́rọ̀ òun la wà yìí. Ẹ má jẹ́ ká máa lo sentiment. No, ẹni tó bá blame ikú Mohbad tó bá fi sọ pé Naira Marley lọ́wọ́ ń bẹ̀, ẹni yẹn tanra ẹ̀ ni. Ẹni yẹn tanra ẹ̀ ni. Ẹ má jẹ́ ká tanra wa jẹ. Ẹni tó wà in the best position láti ṣàlàyé òun náà ni ìyàwó Mohbad. Ó dẹ̀ ti ṣàlàyé, ṣé ẹ listen ṣàlàyé ẹ̀ ni? You continue láti máa bú, àwọn kan ń bú ọmọ yẹn, àwọn kan ń bú bàbá, àwọn kan ń bú Naira Marley, àwọn kan ń bú Sam Larry. Kò sẹ́ni tí wọ́n bù tán. Okay, VeryDarkMan ti tú àṣírí group chat jáde. Ó yá, báwo ló ṣe pa Mohbad? Post ibi tó ti pa Mohbad jáde fún wa nínú group chat yẹn. VeryDarkMan can never provide such information. We all know that kíní yìí ó affect Mo, ó affect Sam Larry, ó affect Naira Marley. Torí up till tá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn méjèèjì wọn lè rìn, wọn lè yan fanda. Ọ̀rọ̀ tí Zinoliski sọ lákọ̀ọ́kọ́ nígbà tí Mohbad kú tí wọ́n interview ẹ̀, Zino ló fọkọ̀, máa sọ díẹ̀ o. Kí ló dé tí Zinoliski ṣe sọ wípé òun ò mọ Mohbad rí, àwọn pàdé ní record label ni? Ẹ take note àárín yẹn. Zinoliski sọ wípé òun ò mọ Mohbad rí o, record label làwọn ti pàdé. Record label mate òun ni Mohbad. Ẹ jọ̀ọ́, ẹ wá sọ wípé ẹ wá wo nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad. Wọ́n nígbà tí àwọn NDLEA tí wọ́n dé ilé Naira Marley, wọ́n ní kò sí Mohbad ilé náà. Ó ní Zinoliski ni wọ́n arrest, Zinoliski ni wọ́n gbé. Kódà ó lọ ti fi handcuff sí lọ́wọ́, dẹ̀ ti gbé Zino sínú mọ́tò. Ibi tí Mohbad wà ó jìnnà síbi tí ó jìnnà sílé Naira Marley. Ìgbà tí róyè yẹn kan Mohbad nílé wípé àwọn NDLEA ó wà ní ilé Naira Marley báyìí, ó fẹ́ gbé Zinoliski lọ. Mohbad gbéra, ó gbabẹ̀ lọ, ó lọ bá àwọn NDLEA sọ̀rọ̀ wípé ọmọ ìyá mi lọmọ yìí, kí ló ṣe, ẹ lè gbé lọ, kí ló fà, kò mú gbó, kò ṣe kíní kan, kò ṣàwó kan. Ọ̀rọ̀ yẹn ṣáàdì iṣu atayanyan débi pé according to what we had on the social media,
tí ìyàwó Mohbad tí wọ́n ní ìyàwó Mohbad wà ń bẹ̀. Ọ̀rẹ́ Mohbad ó sọ̀rọ̀ yẹn lórí show VeryDarkMan tẹ́ bá gbàgbé. Ó ní Mohbad. Mo pàṣẹ sínú ayé ẹni tó lè rí àmì ṣe láti òní lọ lábẹ́ àhámọ́ ogun tí ayé yẹn wà lórúkọ Jésù agbára Ọlọ́run kó tú yín sílẹ̀. Dádì àti mọ́mì, Olúwa rán mi sí yín sà. Kí ló ń tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ rò pé kò sí ọ̀nà àbáyọ mọ́? Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ má sọ ìrètí nù. Ọ̀nà àbáyọ ṣì wà fún yín tí ó bá ṣe é ṣe fún Ọlọ́run láti jí Lásárù dìde kúrò nínú òkú ọjọ́ 4 tó ti rùn. Olúwa náà ṣetán láti dá yín lóhùn. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá. Ṣé ẹ̀ ń wáwé ìgbélu ni? Ṣé iṣẹ́ yín ni ò lọ déédé? Ṣé ẹ̀ ń wá ọ̀nà àbáyọ? Lórí ìgbéyàwó lẹ ti ní ìṣòro tẹ́ ń là kọjá ni. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá. Ẹ jẹ́ á jọ gbàdúrà papọ̀. Ẹ jẹ́ á jọ wá ojú Olúwa. Kò sí ní t'Olúwa ò lè ṣe. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa bá mi sọ̀rọ̀. Òun náà ni +234 7025 47 5427. Fàfà ní fàǹfà nítorí ti Zinoliski. Àṣẹ̀yìnwáṣẹ̀yìnbọ̀ ó di pé àwọn NDLEA officers ó ní wọ́n padà máa fọ́ ìdí ìbọn mọ́ Mohbad lórí débi pé kíní yẹn really affect Mohbad gidi gan a lot. Mohbad yà allege Naira Marley pé tóun bá kú o kí wọ́n hold the Marlyan's record àti Naira Marley accountable fún ikú òun. Tá a bá ní pé ká wá ro ọ̀rọ̀ yẹn tí Mohbad sọ yẹn náà pẹ̀lú tí Zino sọ, ṣé Zino dalẹ̀ Mohbad? Ẹ fi èròǹgbà yín lórí ọ̀rọ̀ yẹn, ẹ fi sọ́nà comment section. Àwọn ò kì í dájọ́ níbí báyìí. Àwọn ò kì í ṣe kí ni? Àwọn ò kì í dájọ́. Irọ́ kóòtù ló ti ń dájọ́. So kí Zinoliski kó padà kó lọ retract ọ̀rọ̀ yẹn. O ò lè deny ẹni tó sacrifice life ẹ̀, ẹni tó fi ilé ayé ẹ̀ sílẹ̀. Torí gbọ́ pé wọ́n fẹ́ arrest ẹ. Ó dẹ̀ wá já pé àtọ́ bá mú ẹ lọ kíní ìyá ọmọ exhaust ẹ náà máa ṣe gbá kan. Ó dẹ̀ wá já fún ẹ. Irú ẹni báyẹn wá kú. You now have the guts láti wá jáde. Zinoliski, brother to brother, you fuck up. You fuck up. Àwọn nǹkan tó ń affect Marlyan's music nìyẹn. Ẹ show love sí Mohbad. Ẹ gbàgbé nǹkan tí Mohbad ti ṣe. Ẹ gbàgbé nǹkan tí ọmọ Nàìjíríà fojú yín rí nígbà tí Mohbad pààyàn. Ẹ gbàgbé nǹkan tó ti lọ ti lọ. Thank God, Naira Marley, you are still alive. And you will never die. Zinoliski, you will never die. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká pay last respect fún Mohbad pẹ̀lú love. Naira Marley, ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run gbé ìgbésẹ̀. Fa bàbá Mohbad mọ́ra. That man is going through a lot. These are the things you can do. Láti fi rí ẹ̀yọ̀nú street gbà padà. Everybody ti mọ̀ pé you are innocent. But àwọn èèyàn retí action tẹ́ fẹ́ gbé báyìí Naira Marley. God will help you. Then to the Queen Mother, Iyabo Ojo, Ọlọ́run á wà pẹ̀lú yín. Torí pé ọ̀rọ̀ gbogbo ayé òun ló fẹ́ di titi nìkan yìí o. Ọ̀rọ̀ gbogbo ayé torí gbogbo èèyàn ló jáde ló pariwo Naira Marley nígbà yẹn. Gbogbo èèyàn ló pariwo Sam Larry. Látàrí fídíò tá a rí ibi tí wọ́n ti ń shoot. Tí Sam Larry wọlé tó dé orí video set yẹn tó ní ẹ pa gbogbo wèrè yẹn something like that. Àṣẹ̀yìnwáṣẹ̀yìnbọ̀ a padà gbọ́ pé Sam Larry sọ pé òun ò fọwọ́ kan Mohbad. Sam Larry wá ní ẹni tó bá ní fídíò bí tóun ti na Mohbad lọ́wọ́ ó ní kẹ́ni yẹn jáde kẹ́ni yẹn post fún fídíò yẹn bí ibi tí Sam Larry ti na Mohbad rè o bọ̀ àìdẹ̀ tí rí irú fídíò yẹn náà. Ṣé ẹ mọ̀ pé ẹ̀yin nìkan kọ́ lẹ rí fídíò yẹn? Irú àwọn fídíò yẹn ni Iyabo Ojo rí àtìlẹ́ lórí. Àwọn fídíò yẹn ni wọ́n ń discuss nínú group. Ó di fẹ́ di tiyín báyìí o. Iyabo Ojo ẹ wá jọ ṣé rí ẹni tó ń ṣe dáadáa ọ̀run lẹ̀sùn ẹ̀ wà. Ní agbára Ọlọ́run ọba Elédùmarè. Ẹ̀yin náà ẹ sọ nínú fídíò tẹ̀sán yẹn pé ẹ̀yin náà ẹ ti fẹ́ di grandma. Ẹ fẹ́ jáwọ́ nínú kíní ẹ fẹ́ jáwọ́ but ọ̀rọ̀ tẹ́yin náà sọ pé nípa àwọn ọmọ yín lọ sílé Naira Marley DJ Splash sọ kíní kan ẹ̀yin náà ti sọ ẹ ní DJ Splash wà mentally disorder. Ẹ jẹ́ kí àwọn ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ kó kúrò lórí social media. Káwọn èèyàn ráyè promote content wọn. Wọ́n tó wo enterprises yìí ó lọ ó mu drug ó ṣe gbá kan ṣó kọjá pé Naira Marley jẹ́
jẹ́ NDLEA ambassador. Tí Naira Marley bá ń ṣe drọ́ọ̀gì ni ṣọ́ máa fi ṣe NDLEA ambassador. Ọ̀rọ̀ wọn ni wọ́n pẹ́ kó ti yé yín, ó ti yé yín jù báyìí lọ. Iyabo Ojo, Ọlọ́run máa wà pẹ̀lú yín ní agbára Ọlọ́run. Ọmọ yín á finú ṣoyún, á bí wẹ́rẹ́ o lágbára Ọlọ́run bí Elédùmarè o. Kò ní ti orí kúnlẹ̀ dé orí ikú o lágbára Ọlọ́run. Naira Marley náà ẹ̀rẹ́ ìyẹnu street gbà padà o. Ẹ jẹ́ kí ohun tó ti lọ ẹ jẹ́ kó lọ. Let bygone should be bygone. Bayo Black lórúkọ tèmi, mo kí gbogbo ojú tó ń wò mí. Tó bá jẹ́ pé gbà àkọ́kọ́ tí ń rè sẹ́yìn bá ṣẹ̀ ń wò mí, ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí. Bayo Black lórúkọ tèmi, mo sọ ìfojúwò náà nílé o. Mo pàṣẹ sínú ayé ẹni tó lè rí àmì ṣe láti òní lọ lábẹ́ àhámọ́ ogun tí ayé yín wà lórúkọ Jésù. Agbára Ọlọ́run kó tú yín sílẹ̀. Dádì àti mọ́mì, Olúwa rán mi sí yín sà. Kí ló ń tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ rò pé kò sí ọ̀nà àbáyọ mọ́? Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ má sọ ìrètí nù. Ọ̀nà àbáyọ ṣì wà fún yín tí ó bá ṣe é ṣe fún Ọlọ́run láti jí Lásárù dìde kúrò nínú òkú ọjọ́ 4 tó ti rùn. Olúwa náà ṣetán láti dá yín lóhùn. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá. Ṣé ẹ̀ ń wáwé ìgbélú ni? Ṣé iṣẹ́ yín ni ò lọ déédé? Ṣé ẹ̀ ń wá ọ̀nà àbáyọ? Lórí ìgbéyàwó lẹ ti ní ìṣòro tẹ́ ń là kọjá ni. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá, ẹ jẹ́ á jọ gbàdúrà papọ̀. Ẹ jẹ́ á jọ wá ojú Olúwa. Kò sí ní tólúwa ò lè ṣe. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa bá mi sọ̀rọ̀ òun náà ni +234 70 25 47 54 27.